Yes, I come sórí ètò Lady K Ìfẹ́olúwa show. The princess of Odùduwà nation. Let's see, ó lágbára. Ẹ wá ra aṣọ, ẹ wá ra ìjà, ẹ wá ra ìjà. Ẹ jọ̀ọ́ tóbi tán lọ́wọ́ ẹ̀yin ìyá mi, bàbá mi. Mo fẹ́ fi àsìkò yìí tún bẹ̀bẹ̀. Ẹ jọ̀ọ́, ṣé àwọn program tí mo gbé wá síbí. Mi ò bá anybody jà, mi ò búyan o. Èmi kàn gbé wá ní o wípé ká máa fi ṣe kíni, ká máa fi learn. So ẹ jọ̀ọ́ torí Ọlọ́run má bá wọn búyan comment section o. Èmi tí mo ní platform mi tó bẹ̀ kí n bú anybody. Ṣé ẹni tó bá bú tí mo bá gbé program ẹ̀ wá mi ò tó bú o. Ẹni tó ṣe show tó búyan mi ò tó nítọ̀ bú o. Mi ò tó bẹ́ ìsìn. So mo fi Elédùmarè bẹ̀ yín. Gbogbo àwọn tó wà lórí social media yá mi ní gbogbo wọn pátápátá. Mi ò tó anybody bú. Mi ò tó anybody wò lójú. Mi ò tó anybody wọ́n ṣe show fún. Mi ò sì gbèsè ní anybody. Nítorí pé kí ni gbogbo wọn ni mo nífẹ̀ẹ́ sí. Ẹni tí mi ò gbé show ẹ̀ gan wá sórí platform mi, mo nífẹ̀ẹ́ ń tàn. Ẹ má wò bí mo hate ẹni ò jẹ́ gbé show ẹ̀ wá. No, mi ò fẹ́ kó strike mi ni. Mi ò fẹ́ kó strike mi ni. So ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run, ẹ má búyan comment section. Let's keep on maintaining peace on this platform. Let's continue to make peace on this platform. Please don't harass anybody. Don't insult anybody. Because we are not here to insult. We are not here to bully anybody. We are just here to learn. We are here to learn. You know, ẹ jọ̀ọ́ ojú òní tì yín o. Ẹ bá mi subscribe sí YouTube channel mi kẹ́tọ́ notification bell. Ṣé tá bá ti wá parí program tá ti wo program tá fẹ́ wò ìtàn máa ṣẹ̀ṣẹ̀ wá sọ kankan fún wa. Tó ń ṣe kíni tó mú yes tó gbá sí bó ṣe jẹ́ nìyẹn ṣe gan. Oh Lord, you are lalani. You are dreaming. Ama wo lo lua. Ojú wa rẹ̀ o ní kò sí ama. Orí wa rẹ̀. Ama bo lo tin lua. Abo lórí burúkú lọ́mọ yìí ni. Abo ti sí èrè tán ni. Tin bá lu ilama. Pẹ̀lú confidence ni o. Olúwa lama lójú orun. Ìwọ lójú rẹ̀ wú tilẹ̀ fi mọ́. Kò ní dá fún ọ ṣe Elizabeth Anjorin. Ayé ẹ ti bàjẹ́ lọ́wọ́ mi ṣe. Olórí burúkú onluta ni ní ama nínú ọ̀la ẹ̀ ó sì èrè ni ṣé olórí burúkú ara rẹ̀ ó mọ tún fídíò ara rẹ̀ wò mo Ọlọ́run lu alama ó sọ fún ọ show ọ resource láti joy back to back ló kú báyìí èmi nínú mi dùn jù kò tí bá lọ Canada gbogbo document gbogbo show tẹ́ ṣe fún mi máa mú dání ọ lè lọ Canada wọ́n parọ́ kò ní dán fún ọ ó lè lọ Canada ó lè lọ bí kankan rọlọ́n pa ó lọ Canada bó bá lọ Canada lọ sọ fún ọ ní embassy èyí fi fídíò tó fi jalè ó lè lọ anywhere ó lè lọ Canada ó lè lọ tó bá wá jẹ́ pé ó lè lọ jẹ́mi àti ó pàdé Canada ní December kó sọ bí tó bá wà fún mi kò ní dá fún ọ mo ń lọ Canada ní December jẹ́mi àti ó pàdé ńbẹ̀ olórí burúkú ó lè lọ Canada ìrọlọ́n pa olórí ibu ó lọ bí kankan ó wá ń parọ́ Canada ò fowó lọ lè lọ ìlọ mú fọ́tò bí tó ti jalè lọ fi hàn ní Canada pé gbogbo olú wọn lọ ó dí o bàbá tó fẹ́ ṣe mistake fún visa èyí pé fọ́tò rẹ̀ hàn wọ́n pé ẹ gbọ́dọ̀ fún o alọ́kọ́ ló ń kígbe ní ṣọ́ọ̀bù yín yóò wá kò ní o ìlọ ọkọ̀ fún ọ ń sọ fáwọn Canada opó lè ní ọ náà lọ Canada bo ojú oorun lọ ti ń lọ gbogbo nǹkan sọ fún ọ èyí tó kù tó ṣe ní dáadáa nílé ayé ojú oorun lọ ti máa ṣe torí àwọn ọmọ kéékèèké tó ń gbé ṣépè yẹn àtàwọn tí wọ́n ń retí ọmọ tó ń bú yẹn gbogbo àwọn tó ń retí ọmọ tó ń wojú ọmọ látọ̀dọ̀ Ọlọ́run tó ń bú yẹn èyí tó kù tó lò láyé rẹ ojú àlá tó jẹ́ dáadáa ojú àlá lọ ti máa lò bóyá ṣe mistake bóyá fẹ́ sọ pé cancer torí cancer ó pàpàpà ọ ni wo lórí burúkú yìí ó gbọ́dọ̀ fún ọ ní fisa ẹni gbà well translated sínú flash drive gbogbo paper yìí gbogbo petition yìí pẹ̀lú orúkọ yín ni máa ń kó dá kò sílùú tí mo travel lọ mo máa mú flash drive dání kò ní dá fún ọ bó ṣe ń parọ́pọ̀ travel lọ ìlú kan kò ní dá fún ọ on make ẹsẹ̀ sùfà kò ní dá fún ọ láì bó ṣe ń parọ́ pé ọ travel pé ọ ti travel ọjà mọ̀ kò ní dá fún ọ láì it no go better for you ìwọ travel lọ bó ayé ẹ ti bàjẹ́ ni travel lọ bó
ta ló máa gbé ẹ airline wo ló fẹ́ gbólé ìlú wo náà ti fẹ́ welcome ẹ olórí burúkú pàdé mi ní Canada ní December tó bá pọ̀ lè travel pàdé mi l'Amẹ́ríkà ní February tó bá lè travel kò ní dá fún ọláì ó parọ́ kú ó lọ mọ́ travel òun kàn jẹ́ ọmọ ní wo travel ní jáwọn èèyàn mọ̀ olórí burúkú olòṣì ó lè travel kankan mọ́ láyé gbogbo dáadáa tó mọ̀ ṣe thank you jare easy baby ó di ojú àlá fún ọ pẹ̀lú ọmọ kékeré tó mú sọ́wọ́ ẹ̀ Rakimu ọmọ gbogbo ayé ọmọ wa ni àjọ ògo ni àwòye síláwò sọ́rí ti Rakimu tó mú dání ó ní mo fi padà wá fún ọ mo rò pọ̀ dùn Rakimu tó mú dání ọmọ òjò tó ọmọ tó ṣẹ̀ dáyé rẹ̀ yẹn tó mú orúkọ ẹ̀ sẹ́nu yẹn ni mo fi padà wá and this time around máa jí ó tán ni ọmọ wa ni ọmọ ayé ni wọ́n gbọ́dọ̀ dọ́dọ̀ rẹ̀ tó bá dọ́dọ̀ rẹ̀ gbogbo àwọn ọmọ yìí tó gbà wọn ọ pàpà fojú sunkún wọn olórí burúkú ọwọ́ tó mọ́ ọ tó wà comfortable ọ tó lè mú Rakimu sẹ́nu kò ní dá fún ọsẹ́ what do you want ọbẹ̀ lọ yí 1 2 3 3 nísàlẹ̀ yẹn ẹ jẹun quiet ṣọláàdé àwọn ọmọ ọlá ń bọ̀ ọ́ gbogbo fídíò tẹ́ ṣe fún mi gbogbo bẹ́ẹ̀ ṣe dá sọ̀rọ̀ gbogbo bẹ́ẹ̀ ṣe gbogbo ẹ̀ I can decide that I don't want èmi ò like show off yan mi pé Ìyábọ̀ Òjó tó kò ní dáa fún ọ like show off lọ́lọ́sọ̀ kíní góòlù onírun àti kíní dàmánsì olórí burúkú tí wà tọkọ rẹ̀ gèlè yẹn like show off lórí burúkú rẹ̀ lọ́lọ́gun òkè ìlọ́lọ́ bọ́ sínú omi ẹ̀yìn omi àgbàrá like show off kò ní dáa fún ọbọ̀ ṣe ń parọ́ like show off ìlọ́lọ́ kógà dàmánsì tí ọrùn ti fẹ́ wọ́ pa ẹlẹ́gẹ̀ẹ́ like show off lẹ́nu ẹ ìlọ́ ń fi kíní ẹ̀yìn góòlù fọ́rọ̀ lọ fi hàn wá kò ní dá fún ọ ní anything to show off ni ọ ń parọ́ kò sí kankan tó fẹ́ show off mọ́ ọ ti show our off we are tired n tó ṣẹlẹ̀ nu ìlọ lórí burúkú ẹ ìní ọ̀sẹ̀ gèlè tí gèlè ó dàbí bí kíní lọ́wọ́ rẹ gèlè wèrè mẹ́gẹ̀ẹ́gùn kò ní dá fún ọ bọ́ sí ń parọ́ pọ̀ like show off kò ní dá fún ọ bó ṣe sọ bẹ́ẹ̀ pé ọ like show off it no go better for you ìwọ gangan ní show off ọ ní anything tó fẹ́ show off money wọ́n jáde wọ́n mọ́mọ́ òjò sẹ́nu tó ìgbẹ́ ìdí mi olórí burúkú ní Ìyábọ̀ Òjó kò ní dá fún ọ ìwọ lórí burúkú kò ní dá fún ọ láì tó bá ṣe ń ṣépè lé Ìyábọ̀ Òjó yìí mọ̀ gbé ọ ṣépè tó bá ti ń ṣépè láwọn ọmọ rẹ̀ yìí mọ̀ gbé ọ ṣépè kò ní dá fún ọ kò ní dá fún ọ Lizzy ayé ẹ ti bàjẹ́ ayé ẹ bàjẹ́ kò rán mi ìmọ̀ràn àmọ́ra kò ní anybody bọ́ bá ti gbé ṣépè ó kàn mí o kò kàn mí o anybody tí n bá ní kó gbé ṣépè ìmọ̀ bá gbé ẹ ṣépè padà kò ní dá fún ọ láì olórí burúkú olòṣì ọmọ yẹn bú olórí burúkú ẹni òfò ó lóun sáwa lámà lójú oorun ojú rẹ̀ sì wú òun lójú rẹ̀ wú ó ló sáwa lámà òun lójú rẹ̀ wú. You don't understand? Olórí burúkú ní Ìyábọ̀ Òjó because I don't show up because this is my let me show you this. Let me show you this. I will show you this with dates. Let me show you this. Mo tún rúùtù ìrìn mi gan ẹ̀ẹ́dẹ̀ mọ̀. Kò rúùtù kankan. Mo rúùtù ìrìn mi. Ó ti mẹ́ńtà ni kò rúùtù anything. Jẹ́ o ti ẹ̀ níjọ́ iná inú fídíò ló wà lọ. Kò sí kankan. Because I don't show. Because I don't show up. Because I don't show. Does not mean pé wọ́n Ìyábọ̀ Òjó. Kò sí. O lè máa ṣorí burúkú bí kò máa spread the fake lies. Ìwọ ló ń fi àwọn ìran ẹgbà donation. Àwa ò ń fi àwọn ọmọ tí wá gba donation. Àdẹ́fẹ́yẹ máa gba donation. Because I don't show off. Irọ́ ní pa o. Ó ti yẹ, ta ló fẹ́ show off fún? Ọmọ yìí ti sọ Ta ló fẹ́ show off fún?
orí ọmọ ẹ ti burú o kò sóhun kankan o kò fi déètì kankan síbẹ̀ o passport tó ti lùkúdéètì ló gbé ta o kò sóò wá ní anything o kò ti déètì kò ní anything o ti ṣí èrè ni o ó ti ya wèrè ni o hallucination ni o in a widest she want to live the life Iyabo Ojo want to live desperately she want to live that kind of life Iyabo Ojo is living. Iyabo is living a dream life. And this is why you can never settle. I swear, problem with Onino. She just want to force herself. Ó fẹ́ force wa, ó fẹ́ force ara rẹ̀ sí alọ́run. Oh, le force Iyabo force ara rẹ̀ sí alọ́run. Wọ́n force èyàn sí yẹn, ó fẹ́ force ara rẹ̀ sí alọ́run. That's the problem. Oh. That's the issue, girl. She just want to live the life that Iyabo Ojo is living as a good mom, as a good grandma, as a good friend, as èèyàn tó yẹ pé gbogbo èèyàn fẹ́ wà reckon with. That's the problem. Oh. You can never have peace because there is no how you can stop that glory. It's going to tí wọ́n bá rí mọ́lẹ̀ ó máa germinate àwọn èèyàn kan wà nìyẹn tán bá rí ògo yẹn mọ́lẹ̀ ó máa tún germinate seed tó máa tún jáde ó tó máa jáde ó máa tún pọ̀. It is just it's àwọn ògo kan wà it's unstoppable. It's unstoppable. There is no how ibi tẹ́ lè lọ ẹ mọ̀ kan wọ́ Ọlọ́run bẹ́ẹ̀ ni. Wà má kan wọ́ Ọlọ́run ni ọwọ́ Ọlọ́run ló ń kàn lára rẹ̀ tí ó fi sọ pé on lulẹ̀ sá on kan wọ́ Ọlọ́run lára ẹ̀ ni because the more you dig any pit for her owó ló ń kó síbẹ̀ ìwọ làgbà kò ń ṣe gbogbo evil thing tó ń wish ẹ orí ẹ̀ ló ti ń down. You are mad. Ẹ wá bá mi ra aṣọ mo ṣe size lọ́wọ́ rí pé ṣọ́ọ̀bù aṣọ mi ti ń fà ó lọ ó mú yes bí o ṣe kò gbà aláròrò ò ní rà bẹ́ẹ̀ bàbá Tinubu lọ́wọ́ owó ọkọ̀ ẹ má wo bí mo ṣe dàdí pọ̀ èmi náà kọ̀ mo ṣe kàkọ́ pọ̀ bí àlùbọ́sà ẹni bá gba iye aṣọ tí mo wọ̀ ní comment section máa fún ní gift tó bá jẹ́ ọkùnrin máa fún gift tó bá jẹ́ obìnrin máa fún gift ẹni tó bá gba iye aṣọ tí mo wọ̀ ẹ kọ sí comment section tí mo fi dàbí àpò èlùbọ́ báyìí òun ni bí o ṣe kò gbà àdìrẹ tó gbà ski ṣẹ́tìrì ẹtìrì ó mú yes mo sọ fún yín pé mo ṣe sales lọ́wọ́ sales lọ lọ́wọ́lọ́wọ́ sales going ẹyọ kan táṣọ ikú lélẹ̀ ẹyọ kan tẹ́lẹ̀ ikú lélẹ̀ eléyìí bá ẹyọ kan tó kú lélẹ̀ olóríire kó wá jẹ́ àǹfààní ẹ̀ olóríire kó wá jẹ́ aṣọ iná ẹ̀yin tẹ́ bá mọ style this is the only one tó kù gbogbo tó kù tẹ́ bá gbọ́ ó ti lọ mo sọ fún yín pé sales ń lọ lọ́wọ́ ẹyọ kan táṣọ ìṣẹ́kù lélẹ̀ ẹyọ kan tó ṣẹ́kù ní ẹ̀yin tẹ́ bá lọ sí page mi lórí TikTok ẹ rí pé mo display ní ẹ̀ ó pọ̀ rẹpẹtẹ síbẹ̀ lóríṣiríṣi ní style ẹyọ kan tó kù ní mi ò ṣe kò gbà kó lọ́lẹ̀ kó dowó bó ṣe wà yìí ó ṣe wà lásìkò tútù mo dẹ̀ ní complete one ẹ̀ tó ní ṣòkòtò náà tó tún ní gèlè mo dẹ̀ tún ní gown ẹ̀ this one is jacket ẹ kàn rárá jù sí irú bí mo ṣe kàpọ̀pọ̀ bí èlùbọ́ yìí sìn tí mo dàbí àpò èlùbọ́ yìí òun ni ẹ kàn tún rárá gbélé lórí let's go there let's go there ṣe ti rí báyìí ṣe rí pé mú yes ẹyọ kan táṣọ ikú lélẹ̀ olóríire kó wá jàǹfààní ẹ̀ olóríire kó wá jàǹfààní ẹyọ kan tó kù ẹyọ kan táṣọ ikú nìyí ẹyọ kan tó kù ní bó ṣe wà yóò lè protect yín fún òtútù ẹ dẹ̀ sì lè wọ̀ lásìkò sọ́mà tá a ṣì wà yín náà ẹ sì lè ṣe kí ni ẹ sì lè wọ̀ sọ ẹyọ kan tẹ́lẹ̀ náà ṣẹ́kù lélẹ̀ olóríire alálùbáríkà tí ò ní wọṣọ ìyà tí ò ní wọṣọ ẹ̀sìn ẹ wá bá mi jàǹfààní àwọn kọ̀ọ̀kan tó kù yìí ẹ wọlé náà sí ó ti fẹ́ tán ìgbà tí mo wà nulẹ̀ mi ò ráṣọ ìta ìgbà tí mo dé shop làwọn èèyàn mọ bó ṣe fáìn tó òun ni ó ti fẹ́ kó tán look how beautiful it is gbogbo ẹ̀yin mọ́mì mi ó wà on sales òun náà wà on sales mo ní another colour fẹ́lẹ̀ mo ní another colour another Ankara
Ankara ló wà nsàlẹ̀ so Ankara another one wà ẹ bá mi share it ẹ ní dààmú so mo ní wọ́n bẹ̀rẹ̀ says kó lọ́lẹ̀ kó dowó says ló bá dé ẹ wo búbù yìí ẹ wo búbù yìí bó ṣe fine says ni mo ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí sí mo ṣì ń ṣe says lọ́wọ́ òun ni wọ́n ti fẹ́ kó wọn tán àwọn tó mọ iyì ẹ̀ àwọn tó mọ̀ pé aṣọ gidi nílẹ̀ ní kẹ́ fi ṣe says o kò dẹ̀ ta lówó tó pọ̀ ẹ tètè wá láti tí iṣẹ́ mọ̀ pé dọ́là ti ń fọ́ tí dọ́là bá dẹ̀ ti fọ́ a máa gbé ìṣirò lé ní ẹ sì lè bá ń sìn òun ní ẹyọ kan tẹ́lẹ̀ náà ṣẹ́kù nìyí eléyìí náà mú ní kọ́lọ́kọ́lọ́ this is the only last one búbù ni very beautiful when you put it on you will see how pretty it is when I tell you I have beautiful fabrics here trust me you can rock it to any event ẹ wọ lọ síbẹ̀ òun ní this one have 2 side pockets eleba insin style yìí tigi quarter ẹyọ oró kan ṣoṣo báyìí ló ṣẹ́kù ẹyọ oró kan òun mo ra fọgbọ́n mo bí tí mo fi sí yẹn ní tigi quarter style ẹyọ oró kan ló ṣẹ́kù wọ́n ti kó tán which is this colour máa lọ wo hanga tínú showroom bẹ́yẹn náà sìn ṣẹ́tìrí very beautiful 3/4 ẹ wọ lọ surface ẹ wọ lọ church ẹ wọ lọ anywhere mi ò ṣe kò gbà lọ́lẹ̀ kó dowó ẹ pè mí mo sọ fún yín mo ní èyí tí mo fi wọ̀nyí sí ẹyọ̀kan ẹ̀ ló ṣẹ́kù eléyìí náà sì méjì ẹ̀ tó ṣẹ́kù lélẹ̀ ok mẹ́ta tí kíkọ́ ọ̀nà tẹ́lẹ̀ ṣẹ́kù lélẹ̀ òun ní lọ́lẹ̀ kó dowó mi ò ṣe kò gbà bonanza promo lọ́lẹ̀ kó dowó wọ́n ti fẹ́ kó tán ẹ̀yin náà tètè wá jẹ́ fatiti yín bẹ́ẹ̀ ẹ lè rà pamọ́ fọ́dún ẹ lè rà pamọ́ ẹni pàtì tẹ́ bá fẹ́ lọ ẹ rọra fi kọ́yé sí ẹ wọlé náà oníṣòkòtò méjì ẹ̀ péré ló ṣẹ́kù wọ́n ti kó tán eléyìí oníṣòkòtò méjì péré ló ṣẹ́kù òun náà ti fẹ́ tán mẹ́wàá èdè ni mo ní tẹ́lẹ̀ so ẹ pè mí ẹ wá ra aṣọ wà àwọn aṣọ tún ní bíbá yìí náà ẹ wọlé náà ẹyàn pẹ́lẹ̀ tó ṣẹ́kù lélẹ̀ just one wọ́n ti ra gbogbo kọ́lọ̀kọ́lọ̀ ẹ̀tọ́ mo máa sọ fún yín pé ẹni aṣọ tẹ bá rí lọ́wọ́ mi mo máa ní ó kéré jù 5 which is different colours so ẹyàn kan tẹ́lẹ̀ ṣẹ́kù lélẹ̀ báyìí ní colour àti style for this ẹyàn kan tó ṣẹ́kù ní àwọn another one ló tún wà so ẹ pè mí ẹlẹ́bàá ìsìn ẹ wọlé méjì tẹ́lẹ̀ ṣẹ́kù náà tún lélẹ̀ ṣẹ́tìrí ẹ̀yìn ẹ̀ ṣẹ́tìrí wájú ẹ̀ ẹ̀ tí wípé the same style different colours so méjì tẹ́lẹ̀ náà ṣẹ́kù ní ẹ̀yin tẹ́ bá ga tẹ́ sọ́ra mo ní àwọn aṣọ tó máa fine lára yín gbogbo ẹ̀yin tẹ́ bá ga tẹ́ sọ́ra tẹ́ kìí ṣe dáńkọ ara wa bíi tèmi báyìí o rí pé mi sì dáńkọ ara wa ni mi mo tún wá kàkọ̀ pa aṣọ 4 mo ti sọ yaṣọ tí mo wọ̀ tí mo dẹ̀ fẹ́ fáwọn èèyàn gift kọ́ lọ ṣàánú mi òtútù yẹn ò bá mi lẹ́jẹ̀ mọ́ àtọ̀ so gbogbo ẹ̀ ló wà available àwọn léèsì náà ó wà sales ó ṣe sales àwọn yẹn náà lọ́wọ́ gbogbo ẹ̀ sales ó ń lọ lọ́wọ́ lórí àwọn aṣọ mi báyìí sìn sales ń lọ lọ́wọ́lọ́wọ́ ṣé mo pé wé kíní tí ń bọ̀ winter ti dé tán so sales ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí sìn yìí ẹ tètè wá ra àwọn títí yín ṣe rí yàtọ̀ sáwọn tí mo fi wọ̀nyí àwọn aṣọ wà nínú ilé lórí shelf tí mo tò wọ́n jọ síbẹ̀ náà so èyí tẹ́ bá ti fẹ́ ẹ pè mí lórí WhatsApp àjọ ṣe video call máa display ọjà fún yín pápápá má dé bá yín send ẹ ṣe rí nǹkan tẹ́ bá rà ń sẹ́lẹ̀ má rà tó bá yá mọ́ ṣe rí aṣọ tabata ní tí n bá tà náà tábà kí máa kóyàn mọ́ra mi ó ti mọ́ mi lára mo dẹ̀ mọ́ pọ́nlọ́wọ́ máa ṣe kò ní jẹ́mi nìkan máa tajà mi mọ́ màá láwọn ọmọọṣẹ́ so màá lè máa sọ pé ta bá so aṣọ tí mo bá tà ní $40 sìn bí dọ́là ṣe ń já lọlẹ̀ yìí ṣe mọ̀ pé ó máa padà di bíyà 60 because màá gbé ìṣirò lé so ohun tó bá gbà òun la máa fún so ẹ̀yin tẹ́ bá fẹ́ ra aṣọ ẹ tètè wá láti ti yín yàtọ̀ kó má jáṣọ kó jáwọ́ spiritual products àwọn nǹkan èlò àdúrà ló gbá agbára kọ́
inú mi á máa dùn, ayọ̀ mi á máa kún nítorí pé kí ni ohun tí mo gbé dání dá mi lójú. Ohun tí mo gbé dání ó dá mi lójú. Ra spiritual items lọ́wọ́ mi kẹ́ lò kẹ́ rí iṣẹ́ ìyanu Ọlọ́run kẹ́ tún introduce àwọn èèyàn sí mi. That is my own belief. That is how I do my own business. Tẹ́ bá ra nǹkan lọ́wọ́ mi tó bá wà okay, àbí tẹ́ ra iṣẹ́ tẹ́ lò lọ́wọ́ mi tí ẹ rí ìyanu Ọlọ́run, ẹ tún fún mi ní customer. So ẹ pè mí, ẹ patronize mi. Tó bá dẹ̀ jẹ́ àwọn wig náà ni mi ṣe sẹ́ẹ̀sì wig o, but àwọn wig wà lóríṣiríṣi. Mo láwọn wig lóríṣiríṣi. So ẹ pè mí, anything tẹ́ bá fẹ́, tó bá dẹ̀ jẹ́ àwọn jewelries náà ni. Àwọn jewelries, àwọn consume set consume jewelries ó wà. Maybe the when next ibi tato àwọn jewelries sí, ibẹ̀ ni màá jókòó sí fi ṣe program. Ẹ lè mọ ibi tí mo tún tó wọ̀nyẹn náà sí ní inú store mi báyìí. Mo sọ fún yín pé store mi tóbi kọ́ lọ kó ṣe ìyanu fún mi. Kí túbọ̀ ra àánú gbà kí rówó rajà. So bó ṣe jẹ́ nìyẹn. Ẹ pè mí kẹ́ wá rajà ojú òní tí. Bákan náà product iléeṣẹ́ tí Natural Aba. We have just one diabetes left. And we have one jẹ̀díjẹ̀dí left. Adẹ̀ní kí ló ti ń pè? High blood pressure méjì ló wà lẹ́sọ̀. Ẹ̀yin tẹ́ bá nídìí. Ẹ̀yin tẹ́ bá nídìí original oyin tó original gidi tó jẹ́ confirm oyin. Ṣẹ́rí, a lot of people dá oyin mọ̀. Èmi gan ó pẹ́ kí n tó dá oyin mọ̀. Mo fẹ́ sọ pé ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní ta oyin gan, mo bẹ̀rẹ̀ sí ní mọ̀ pé yes, this is oyin original. Oyin original tí ẹ bá rí, tí ẹ bá dé síbì kan tó bá pẹ́ níbẹ̀, ó máa wú. Iye tó máa fi dì, oyin fake ló máa dì tó máa di sugar mọ́lé. Òun máa wú síbẹ̀ ni. Ó máa wú tẹ́ bá ṣí báyìí, ẹ feel ẹ pé yes. Òun rẹ̀ gan lásán confirm, ẹ ti mọ̀ pé original oyin lélẹ̀. Tẹ́ bá wá tún wá tọ́lá, ẹ ti feel ẹ pé yes, ó confirm. So mo ní original oyin lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ̀yin tẹ́ bá fẹ́ rà, ojú òní tí kò dẹ̀ síbi tí mi ò side ọjà sí. Ẹ̀yin tẹ́ bá dé jẹ́ pé ṣe lẹ need àwọn spiritual something, ẹ need àwọn content face, ẹ pè mí, ẹ ṣàlàyé fún mi. Ọlọ́run lọ́bọ olùtọ́ni, atọ́wasọ́nà, àmọ́ irú iṣẹ́ tí màá gbé ránṣẹ́ sí yín tẹ́ máa lò, tẹ́ dẹ̀ máa ní testimony, tẹ́ máa rí ìyanu Ọlọ́run. So àníwì jù bẹ́ẹ̀ lọ lórí ètò Lady K Ìfẹ́ Olúwa show, the baby of Oduduwa nation. Oduduwa nation, no going back. Oduduwa nation, no going back, no retreat. Ẹ bá mi pa yes comment section, no surrender. Ẹ bá gbàgbé láti subscribe sí YouTube channel mi, kẹ́ tọ́ notification bell. Ire o.